ẹ̀yin tèmi ṣé ẹ ti wo fídíò guy yìí ní kọ́kọ́rọ́ alátẹ bẹ́ẹ̀ bá ti wo ẹ̀rẹ̀ wo nǹkan kan o nǹkan kan kì í ṣe ọmọbìnrin nìkan lẹ́ẹ̀mọ́ mójútó mọ́ ní ìsín o tó fi dórí ọmọkùnrin ni ẹ mọ̀ yẹ fùrọ̀ wọn wo guy yìí télọ̀ ni tán dẹ́ ròyìn pé gúdù gan wọ́n ròyìn pé gúdù gan àwọn èèyàn sì mọ ọmọ wa ẹ mọ̀ nígbà tí dá dúró láyé ara rẹ̀ wọ́n wọ́n ọmọ ṣẹ́ wá fún wọn bá mú bọ̀bọ̀ ẹ̀wọ̀ ọmọ ọdún 12 wọ́n bá níṣẹ́ ẹ mọ̀ ó bá jàsùkò ọdún bẹ́yẹn tó bá di pé wọ́n níṣẹ́ tó pọ̀ wọ́n máa ṣe náìtì ló láwọn fẹ́ ṣe àṣé bàbá fẹ́ lọ tata ọmọ ni ọ̀gá bá ní kọ́ ọmọ ṣẹ́ kó yọ ọ̀dí o ló ń gbọ́n ọmọ ọlọ́mọ ń gbàkúgbà tí tọmọ yẹn gan tún fi ní health issue tí ń gbà àwọn ọmọ ọlọ́mọ nígbàkúgbà wọ́n ló ti mọ̀ ń ṣe fọ́mọ yẹn nígbà tó ń béèrè lọ́wọ́ àwọn ará ibi iṣẹ́ tán jẹ́ bíi senior sóhun tó ń bá lẹ́nu iṣẹ́ lẹ́nu ẹ̀kọ́ iṣẹ́ náà bá ní bí ṣe ń lọ ń bíbá ẹ nìyẹn o àbẹ́ẹ̀rí ń tọ́ga ṣe fún mi ni wọ́n ní làwọn yẹn náà bá sọ pé bí ṣe ń lọ ń bíbá ẹ nìyẹn o ìyẹn ni wípé gbogbo ọmọ iṣẹ́ tó gba rẹ̀ kọjá ló ti làlà kúkú lálà ìdí wọn ọkùnrin sọ́kùnrin ló ń ṣe o kò sóbìnrin sí kinní tiẹ̀ o ọkùnrin sọ́kùnrin ni o fún díẹ̀ èyí ń kọ́ ọmọ rẹ̀ fẹ́ rèé ṣe náìtì ni ọmọ rẹ̀ fẹ́ lọ ṣe kinní kan ní ọjẹ́ ronú sí i ọjẹ́ bá tiẹ̀ ọjẹ́ ronú sí i kọ́ ọmọjẹ́ bá tiẹ̀ jẹ́ bí náìtì ò bá ṣeé ṣe nìkan ọmọ rẹ̀ ó gbélé wọn o ẹ mọ̀ sọ fún ọ wípé bí ọ̀gá kan bá ní kẹ́ ẹ yọ̀dí síbí ẹ fi gbé ta ní tó tiẹ̀ wá tó dùn méjù ó ní ti bàbá guy yìí bí bàbá ṣe jẹ́ àgbàlagbà tó ẹ mọ̀ pé the man is a responsible father bàbá yẹn bú sẹ́kún ni bàbá yẹn sun omi dẹ̀ ń dà lójú mi bàbá ní yàn lẹ́nu ó ló sì mọ̀ọ́sẹ́ ẹ̀dá sáwà lógun ayé ni àbí ń bo gan ló so definitely tí ìbá ṣe pé àṣírí bá tú tán ọmọ yẹn náà bá lọ bẹ́ẹ̀ yẹn ìyá wọn ò ti mọ lérò yóò ti mọ wò pé mo raise àwọn ọmọ mi dáadáa ọmọ náà lọ mọ introduce lifestyle yẹn sí ọmọ kékèké tó bá wà ládùúgbò bí ó ṣe mọ trend lọ́nu àbí káyà sí pé ọmọ bíi 5 lòun ti bá ṣe ní ìsìn táwọn ọmọ yẹn náà wọn ò ní lè ọkùnrin sóbìnrin mọ́ àwọn náà mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ yẹn wọ́n mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ yẹn gbogbo ibi tán bá dé àbí ọmọ náà wọ́n mọ̀ ọmọ kékèké àdúgbò wọ́n mọ̀ nìkan yọ̀dí sáwọn kì í sọ ọmọ obìnrin nìkan lẹ́ẹ̀mọ́ mójútó mọ́ ní ìsìn o tí ọmọ ọkùnrin ni o ẹ mọ̀ wò dí wọn wò wọ́n bá lọ bí iṣẹ́ tán bá dé ẹ mọ̀ fọ̀rọ̀ wọn lẹ́nu wò ṣé wò ní ọyọ̀dí kí lọ̀gá yín sọ sọ́gá yín ò fọ́pọ̀ láàjù sọ́gá yín ò ẹ mọ̀ béèrè o ayé ti kú ò láyé wípé kí ní o gbogbo ẹ ti dojúrú ní ìsìn o kọ́lọ́n kó ṣàánú ni mọ̀jẹ̀ bí ó bá yàn mọ̀jẹ̀ kí ẹ̀hàn tí ń bá yí ọmọ jẹ́ kán rìnà rán ọmọ tí a o ó ti gbẹnu tán ní ìsìn o àwọn á ń béèrè lọ́wọ́ bọ̀dá pé níbo ni wọ́n ti kọ́ ọ inú fíìmù ló ń ti kọ́ wọ́n sì ní tẹ́ wá bomi sí bọ̀dá ń lẹ́nu báyìí ibẹ̀ lẹ́ẹ̀ bá ó lágbára alájíkẹ́rì iná ẹ̀ sáwọn mójútó ọmọ ọlọ́ọ̀bá wù wọ́n o ẹ bá like ẹ comment ẹ share o ó dàbọ̀.